ó ní ìyá wa Jaiye Kuti. Jaiye Kuti. Mo fẹ́ràn wọn gan. Mo dẹ̀ máa like wọn gan. Ó tún wá jẹ́ kí mo tún máa rí wọn dáadáa, jẹ́ kí n máa kàn rí wọn film location, mo lè má dúró, mo lè kàn rí wọn. Àmọ́ wọ́n wá ṣiṣẹ́ kan ní ọdún kan, Afford ló wọ́n bá wọn package iṣẹ́ yẹn. Okay. So wọ́n fi Mr. Blessing, gbogbo àwọn èèyàn ti mọ̀ ọ́n bẹ́ẹ̀. So kọ́nà wà wà Àríkíọlá, kọ́nà wà mí ṣàánú Blezzo, ọmọkùnrin ní Blezzo. Okay. So Blessing máa ń pè mí dáadáa. Ọ̀gá mi ni wọ́n dẹ̀ wọ́n ṣe dáa, wọ́n máa ń pè mí fún iṣẹ́, tẹ̀ máa ní set, wọ́n máa ń pè mí, hello, ọmọ ẹ̀ máa bọ̀, Ondo State lèmi máa ń gbé. So but kò síbi tí mi ti ṣiṣẹ́ throughout Nigeria. Kò síbi tí mo kì í pè mí lọ, kò síbi tí mi lọ. So gbàdá dẹ̀ pè mí, mo bá múra, mo lọ ṣẹ́kù, gbàdá mo dẹ́kù. Inú mi dùn pé iṣẹ́ ìbò ṣe ń lọ yìí torí wọ́n ti máa ń pè mí dáadáa fún set, wọ́n á ti send owó, wọ́n máa dé location, wọ́n á fún mi ní key, wọ́n á fún mi ní script, máa go through story tí wọ́n bá fún mi, máa dẹ̀ yọ àwọn nǹkan tí wọ́n bá need. Inú wọn dẹ̀ máa ń dùn síṣẹ́ mi gan, alhamdulillah. Àmọ́ nígbà tí mo dé hotel níjọ́ yẹn lẹ́kọ̀ọ́, wọ́n bá pe Jaiye Kuti pé settlement táwọn ọba ẹ̀ pè lélẹ̀ o. Irú ẹ̀ ò ṣe mí rí. Kí ló ṣẹlẹ̀ níjọ́ náà? Bí mo kàn ṣe dúró báyìí, bàbá bá ní okay n dúró pé ẹni tó níṣẹ́ rèé o. Tó níṣẹ́ lélẹ̀ o. Wọ́n kàn wò mí báyìí látòkè délẹ̀. The next tí wọ́n máa sọ, ọdún mò ń sọ yìí tí ọ̀gá mi Blessing tí wọ́n máa gbọ́, wọ́n á rántí pé èmi kì í gbàgbé ọ̀rọ̀ tí wọ́n náà pè mí ṣiṣẹ́ yẹn. Jaiye Kuti ní iṣẹ́ ní tẹ́pẹ̀ fún settlement mi lélẹ̀. Wọ́n ní ọgbọ́n ìdẹ́ gbúdú gan, olóṣètì ṣẹ́ báyìí, olóṣètì báyìí, Afford máa ń lo nǹkan kan bákan. Wọ́n kàn wò mí báyìí, wọ́n ní kì í ṣe wẹ́rẹ́ táwọn fẹ́ lélẹ̀. Orúkọ mi ni Oyeniyi Saheed Adébárí, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Expert. Expert náà ni à ń gbọ́ lọ́tọ̀ lósì. A rí wípé òṣèré orí ìtàgé ni táwọn èèyàn yín gan tó mọ̀ ìtàkùn tó mọ̀ pé ẹ̀ǹtàn gbé wá lónìí ẹ̀jà ńlá ni. Iṣẹ́ orí ìtàgé tá à ń sọ yìí, tá bá wò dáadáa, ẹ ti bẹ̀rẹ̀ báyìí, ó ti tó bí ọdún mélòó? Tí mo bá ní kí n ka ọdún tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré orí ìtàgé, ó ti pẹ́ o. Okay. Mo ti ń tẹ̀lé àwọn òṣèré káàkiri báyìí torí ìgbà tí mo fi wà ní kékeré. Wọ́n ń pe gúrùpù kan ní Ọ̀dẹ́dèjì Theatre. Àwọn tó ń bá l'Ọ̀ṣun State, wọ́n á mọ ẹni tí wọ́n ń pè ní Ọ̀dẹ́dèjì. Okay. Ó fi dádì mi, wọ́n fi wọ́n jẹ chairman ẹgbẹ́ òṣèré orí ìtàgé. Nígbà náà mo sì wà lọ́mọ kékeré. So tí wọ́n bá ti wá ṣe rehearsal nílé wa, ní pálọ̀ wa, èmi ni mo máa ń lu agogo fún wọn. Láti ìgbà náà èmi náà ti darapọ̀ mọ́ wọn. Láti jọ mo wà ní gẹ́gẹ́ bí ọmọ ọdún 5 torí mo ṣàkúngbà náà wà ọmọ kékeré tó máa gólò. Wọ́n máa ń lò mí gan. Tí wọ́n bá lọ sí outing, tí wọ́n bá lọ ṣiṣẹ́ school, lọ ṣiṣẹ́ ìnáwó, wọ́n máa ń pè mí lọ. Àmọ́ nígbà tó wá di pé mo dàgbà, mo rí pé iṣẹ́ yìí mo ti kọ́kọ́ fi sílẹ̀ kan náà níbi ìgbà tí mo jáde school. Mo ti kọ́kọ́ fi sílẹ̀ bí 15 years. Okay. Àti mo wá rò pé iṣẹ́ inú ẹ̀jẹ̀ ló wà pé má jẹ́ fi sílẹ̀, mo ní opportunity láti kékeré. Àti mo wá dé Ọ̀rẹ́, so mo wá darapọ̀ mọ́ ọ̀gá mi Alápámọ́ Film Production. So ọ̀dọ̀ wọn ni wọ́n á ti gba fọ́ọ̀mù torí nígbà tí èmi sọ tí mo bẹ̀rẹ̀ yìí kò sáyé fọ́ọ̀mù, kò sáyé nǹkan kan, akànmọ́ jọyìn òṣèré ni. Ṣùgbọ́n táwọn ògbé ayé ti dùn jára wọn kéèyàn kí wọ́n lè mọ èèyàn mọ ẹnìkan àti pé kí wọ́n lè mọ ìmí tó su èèyàn. So that's why tó jẹ́ kí n wò pé kí n gba fọ́ọ̀mù lọ́wọ́ ọ̀gá mi Alápámọ́, Mọ̀rúfù Alápámọ́. Ọ̀dọ̀ wọn ni tí wàá gba fọ́ọ̀mù. Ọ̀dọ̀ wọn ni wọ́n gba fọ́ọ̀mù tí wàá bẹ̀rẹ̀ ṣe tíátà ní pẹrẹu. Àkíkà, nígbà tí wàá bẹ̀rẹ̀, kí ni àwọn àfojúsùn yín pé báyìí mo ṣe fẹ́ rí nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà,
mo ní àfojúsùn pé mo fẹ́ di gbajúgbajà òṣèré tí gbogbo àgbáyé mọ̀ káàkiri. Ó wù mí torí pé nínú gbogbo ẹbí mi pátápátá kò sẹ́nibọ̀dì tó ṣe tíátà rí. kò sẹ́ni tó ṣe tíátà rí. Kì í ṣe pé bóyá àjogún ẹgbẹ́ kó mo bá lọ́wọ́ ẹnìkan. Before kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà padà gan, mo sì ti wà ní music line tí mo ti ń promote olórin, tí mo ti ń bá àwọn olórin, mo ti ń lọ sí competition dancer dáadáa. Àmọ́ pé fúlẹ̀ tíátà, so ó wù mí kékeré mi náà dóṣèré orí ìtàgé. So ìgbà yẹn tó wá di complete full Full entertainment entertainment. That's good. kíkà. Ó dáa, nígbà tí wàá fojú sùn ẹ wá tọ̀tọ̀tọ̀ pé kò rí bí ẹ ṣe rí gbàmí bí ẹ ṣe fẹ́. Nígbà wo lẹ tó wá wò pé kíní yìí ọ̀dẹ̀ bí mo ṣe fẹ́ o, tí ì ṣe pé bí a pé kí n quit àbí kí n continue, yẹ kó ṣẹlẹ̀ rí. Ó ṣẹlẹ̀ dáadáa o. Ọ̀rọ̀ burúkú lẹ bèrè yìí, Ọlọ́run bá ọba àlekè ọlá, kọ́lọ́run bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Láwọn àyè kan ó sú mi débi pé a rò pé àti tàwa ìdíbẹ̀ náà làwa náà di star. Ìjọba ti Àti tàwa ìdíbẹ̀ náà wọ́n máa sanwó fún wa. Bọ̀ síbẹ̀síbẹ̀ náà a ṣiṣẹ́, a kó jọ, a fi lọ sí location, owó wa láfi jẹun, owó wa láfi fi wọkọ̀ wálé. Oníyọ̀ kankan a sì ti torí ẹ̀ di star ni. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo ní àfojúsùn yìí pé wọ́n ní kíní kan tí ẹ̀sìn ò jẹ ìrùdí ẹ̀ ó sì kíní yóò jẹ. yóò jẹ jù bẹ́ẹ̀ lọ. Àwọn pé Ọlọ́run ó so èso rere fún wa lọ́jọ́ iwájú. Ọ̀dà tábàwò dáadáa, tábàwò movie industry dáadáa, bí àwọn àgbà òṣèré wo àbáwọn star àbáwọn tẹ́lẹ̀bù rẹ ti bá ṣiṣẹ́ ọ̀tẹ́ ti bá pàdé rí. Mo ti bá àwọn àgbààgbà òṣèré tó pọ̀ tí mi ò lè rántí gan, but mo kàn lè dákọ̀ àwọn Ẹ dákọ̀ àwọn bí díẹ̀ bírú Baba Natin. Àwọn àgbà òṣèré pọ̀, Kevin Ikeduba, Lukman Raji, Murphy Afolabi, Ibrahim Chatta, àgàgà Kúnlé Afọ́d ọ̀gá mi Kwate. A máa nínú àwọn tó jẹ́ kí wọ́n jẹ́ kí iṣẹ́ tíátà kó rẹ̀yàn, Kúnlé Afọ́d ni. lọ́nà wo? Àti Yomi Fash. Yomi Fash Lanso. Yomi Fash Lanso. Lọ́nà wo? Láwọn àyè kan tí mo bá fẹ́ relate ní location, bóyá mo wà silent mo dá jókòó, Yomi Fash Lanso wọ́n ní àwọn slogan kan tí wọ́n máa ń jù sí ọ̀dẹ́ pé a kàn múnú Amúyàn. pé wọ́n kàn lè ní wèrè kí ló ṣe wọ́n kàn wọ́n mọ̀ wípé kí wọ́n bá yàn ṣeré akọ wọ́n mọ burúkú wá ẹ̀mọ̀ àwọn kan ní ìdíwé bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ pé amúnú èèyàn dùn, so wọ́n ìfojú wò yàn pé èèyàn ti start tó àwọn ìfòdò tí mo bá wà alone wọ́n kàn lè ṣàdédé píkì mi pé kí n lọ darapọ̀ mọ́ àwọn start tó heavy, so from there most nínú àwọn iṣẹ́ mi tó wá mú mi ní swag gan ni pé kódà kí wọ́n kàn gbé ìpolówó ní Ìdúmọ̀tà ńgbà náà wọ́n á gé mi mọ́ polówó mi rẹ̀ tí máa gbowó wọ́n á jẹ́ kí inú mi máa dùn wípé ṣé mi náà ni wọ́n rí pẹ̀lú òṣèré ńláńlá. Àgàgà Kúnlé Afọ́d, mo tẹ̀lé Kúnlé Afọ́d torí mo tún jẹ́ crew member, so setman ni mí. So setman ni mí. Irú àwọn ewu lẹ́tí fíìmù rẹ̀ bá wọn set. Mi tẹ̀ lè kà tán, but bírú iṣẹ́ kan náà wà tó yẹ pé ọ̀gá mi Kanaja táwọn náà ti set máa, so ilé ọkọ mi èyí mo set ẹ̀, ọmọọba èmi mo set ẹ̀, ó ṣe ẹ̀rọ ó sàpọ̀ tó bá ní kí n máa ka bá tó pọ̀ láti bá wọn kópa tó jẹ́ pé gba àwọn òṣèré yìí náà tí wọ́n dẹ̀ mọ̀ àtàwọn náà dẹ̀ mọ̀ Ọpẹ́ ní fọ́lọ́. Alhamdulillah. Tó wọ́n ní èèyàn lè rìn láyé kó má rí ìrírí. Ìrírí wo lè yẹn ti rí tó jẹ́ tough challenges tẹ́ ti rí bóyá pẹ̀lú àwọn celeb ṣó wà? Ṣé tó challenge mi gan? Tó bá tọ́ pé ó bá yín ní pé ṣé mi náà. Àwọn ìrírí téèyàn rírí tó pọ̀ àmọ́ a kàn lè sọ díẹ̀. Àwọn eléyìí tó dùn mí jù ó ní ìyá wa Jaiye Kuti. Jaiye Kuti. Mo fẹ́ràn wọn gan, mo dẹ̀ máa like wọn gan. Ó tún wá jẹ́ kí mo ti máa rí wọn dáadáa, jẹ́ kí n máa kàn rí wọn film location, mo lè má dúró, mo lè kàn rí wọn. Àmọ́ wọ́n wá ṣiṣẹ́ kan ní ọdún kan, Afọ́d ló wọ́n bá wọn package iṣẹ́ yẹn. So wọ́n fi Mr. Blessing gbogbo àwọn èèyàn ti mọ̀ wọn bẹ́ẹ̀, so kọ́ lọ́wọ́ wà lẹ́kẹ̀ ọlá, kọ́ lọ́wọ́ mi sànú Blezzo, ọmọkùnrin Blezzo. So
Blessing máa ń pè mí dáadáa ọ̀gá mi ni wọ́n dẹ̀ wọ́n ṣe dáa wọ́n máa ń pè mí fúnṣẹ́ tí wọ́n bá ní set wọ́n máa ń pè mí hello ọmọ ẹ̀ máa bọ̀ Ondo state lèmi máa ń gbé so but kò síbi tí mi ti ṣiṣẹ́ throughout Nigeria kò síbi tí mo kí pè mí lọ kò síbi tí mi lọ so gbàdá dẹ̀ pè mí mo bá múra mo lọ ṣe kò gbà tí mo dẹ́kọ̀ inú mi dùn pé iṣẹ́ ìbò ṣe ń lọ yìí torí wọ́n ti máa ń pè mí dáadáa fún set wọ́n á ti send owó wọ́n máa dé location wọ́n á fún mi ní key wọ́n á fún mi ní script máa go through story tí wọ́n bá fún mi máa dẹ̀ yọ àwọn nǹkan tí wọ́n bá need inú wọn dẹ̀ máa ń dùn ṣiṣẹ́ mi gan alhamdulilayi àmúgbà tí mo dé hotel níjọ́ yẹn lẹ́kọ̀ọ́ wọ́n bá pe Jaiye Kuti pé settlement àwọn ọba ìpele lé o irú ẹ̀ ò ṣe mí rí. Kí ló ṣẹlẹ̀ níjọ́ náà? Bí mo kàn ṣe dúró báyìí bàbá bá ní ok n dúró pé ẹni tó níṣẹ́ lílé o wọ́n kàn wò mí báyìí látòkè délẹ̀ the next tí wọ́n máa sọ ọdún mò ń sọ yìí tí ọ̀gá mi Blessing tí wọ́n máa gbọ́ wọ́n á rántí pé èmi kì í gbàgbé ọ̀rọ̀ tí wọ́n náà pè mí ṣiṣẹ́ yẹn Jaiye Kuti ní iṣẹ́ ní tẹ́pẹ̀ fún settlement mi lélẹ̀ wọ́n ní ọgbọ́n ìdẹ́ gbúdú gan olóṣètì ṣẹ́ báyìí olóṣètì báyìí àfọ́dún máa ń lo nǹkan kan bákan wọ́n kàn wò mí báyìí wọ́n ní kì í ṣe wẹ̀rẹ̀ táwọn fẹ́ lélẹ̀. Nítorí kí ni ẹ ti jọ pàdé bí kan tẹ́lẹ̀ rẹ ni. gbà tó yá mo ní mà ṣé kò sí nǹkan ó bá ní Blessing jẹ́ ká ríra àti ẹjọ́ ríra àti mo dẹ̀ tó yá Blessing bá ní pé kí n máa sọ nínú rúùmù gangan torí wọ́n ti máa ń gba rúùmù lẹ̀ fún mi everything àti Blessing máa sọ pé ó wá dọ́dọ̀ mi Blessing ó bàbá kí ló ṣẹlẹ̀ kí ló mú màmá tí wọ́n fi inú Blessing náà inú ẹ̀ bàjẹ́ àgbàlagbà dẹ̀ ní ẹni tí mo ń sọ ìdá ìpè náà ó lóye gan tí nǹkan bá dùn máa ń dùn dọ́kùnmọ́ tó ti máa ń ka kúrò Blessing ọlọ́ba mi lékún ògo títí yín náà ọlọ́ba mi lékún torí wọ́n wà ní àwọn tó put more effort fún mi nígbà yẹn pé iṣẹ́ tí mo ṣe tí mo mọ̀ jáde mọ̀ pé wà òkè wọ́n máa ń promote mi ọlọ́ba mi ṣàánú wọn. so kí wọ́n fa ẹ̀rọ nígbà tí wọ́n ní ṣé mo ti pàdé Jaiye Kuti mi kan rí ni mo ní wọ́n ṣàtijọ́ ṣiṣẹ́ rí ni mo ní àjọ ṣiṣẹ́ rí mo ní the first iṣẹ́ tí mo fẹ́ bá wọn ṣe náà ni wọ́n kí ni mo ṣe sí mo ti sẹ́wọ̀n rí ni mo ní àjọ ní ẹni tí iṣu rí wọ́n sọ pé mi ní bá wọn ṣiṣẹ́ débi pé mo fẹ́ dúró kí n lè heart nínú iṣẹ́ wọ́n ní Jaiye Kuti sọ pé kí n kúrò ní location pé òun ti fẹ́ rí mi location. Ó le tó yẹn ni. àbí bí ìgbà tí wọ́n dá òkúta sára yẹn àbí bí ìgbà tí wọ́n dá ìkórìíra sára yẹn ní ìmọ̀ ibi tí challenges ti wá kí èyàn ó dẹ̀ máa sún kí n dẹ̀ kúrò nínú room kí n dẹ̀ máa dá sunkún gbogbo ẹrù tí mo kó lọ tí wọ́n ní kí n kó wá ẹnu bá ti máa gbé ẹrù normal náà Mr. Blessing ló fún mi lówó tí mo fi kúrò lẹ́kọ̀ọ́ mo dẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ láì heart láì set láì ṣiṣẹ́ owó láì sẹ́nìtì pàtí mo délé ìbànújẹ́ bá mi bí kékeré má padà sí ìfẹ́sẹ̀ mọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà alhamdulilayi lónìí àdúgbò àkúrò ní industry náà sì láwà láti tìjú láti mú challenge tí mo tó ń lérí ni pé àwọn tó ń já àwọn ará ilé wa tó ń já àwọn èèyàn tó ń súnmọ́ wa bí àwọn ọ̀rẹ́ ọ̀gá wa àwọn tó yẹ pé àwọn ni wọ́n tó ní ẹ̀sán àwọn stangba náà tá a bá dé location bí àwọn àfọ́dù tàbí bí àwọn Ibrahim Sata tá a bá rí wa lọ́kàn pé àwọn ẹ̀dẹ́ fìtì ẹ̀ sọ àbí àwọn ẹ̀dẹ́ fìtì àwọn wọ́n sábà máa ń fi mí sí amúrọ̀bì. Pẹ̀lú fèsì yín. Pẹ̀lú fèsì tọ́lọ́run ìjogún fún yín. Wọ́n kàn lè mọ wo àwọn ẹlòmíì sí tí dákẹ́ mú kàn lè wà níbi tí mo jókòó sí tí wọ́n kàn máa ṣeré wọ́n lè ìwọ wá ń bí. So wọ́n lè pè mí láàrin ìgbà èèyàn wọ́n ní àwọn ìtókù ẹ̀dá tó ó lè jẹ́ pé mi nìkan náà nídìí. From there àwọn tí wọ́n start jù mí lọ yẹn tájọ kọ́ àpọ̀ wọ́n á rí nírì pé wọn ò fún mi ní dialogue níbi tí wọ́n bá tí yín gan wò ní lè gbé. tí wọ́n bá lè sọ pé kí n má ṣiṣẹ́ yẹn wọn ò ní jẹ́ kí n sọ dialogue mẹ́. kí wàá ló fà á. ẹ mọ̀ pé iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe tó ló máa di kádà àmọ́ yàn challenges mo máa wá ń bẹ̀ tá léèyàn kúrò ń bẹ̀ àmọ́ tí èèyàn bá ti kúrò ń bẹ̀ tó ń láforítì tó ń láforítì Ọlọ́run máa ṣe dáadáa. Ọlọ́run gbàdúrà wa. tó pẹ̀lú bí ẹ ṣe sọ àtàwọn èyí tẹ́ ti rí ìjẹ́ dàrẹ́tọ̀ kan ti ever pè yín rí àbáwọn star yẹn náà tẹ́ mọ̀
tó pé tó bá wù yín kẹ́ ẹ quit àbí kẹ́ ẹ dúró pẹ̀ ṣe mọ́ wọ́n fún yín nímọ̀ràn wọ́n wọ́n bóyá ìmọ̀ràn pé wọ́n encourage àbí wọ́n discourage yín ìjẹ́ ó ti wà. Àwọn star náà ti pè mí tí wọ́n ti bá mi sọ̀rọ̀ ó pọ̀. Tẹ̀lé papọ̀ àwọn bíi méjì. Bírú àti Tóyìn Àbẹ̀ní Agbọ́n báyìí ìyá wa ni wọ́n máa ń pè bírú tó máa bá àpàdé ní àwọn àyè kan tó wà òkè tó nítumọ̀ wọn tó máa ń sọ pé ẹ̀yin ọmọ wa ẹ mọ́ rí lẹ́tọ̀ kì í sì jọ́kàn ní ẹ máa ń gòkè o ẹ sì to put my effort. Àkótí àìmọye gbà àfọ́dún máa ń bá mi sọ̀rọ̀ gan kódà á tún dá mi pè níyànà ọ̀tọ̀ tá a bá mi sọ̀rọ̀ pé expert ṣe jẹ́jẹ́ o mo rí para ẹtì ẹ balẹ̀ so ṣe báyìí bẹ́ẹ̀ náà sì ni bàbá wa Yomi Fast láti náà máa ń pè mí máa bá mi láti lẹ́nu gbogbo ìgbà tí a jọ ṣiṣẹ́ papọ̀ so mo ní ẹ̀sìn wọn dáadáa wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa Ibrahim Chatta náà àwọn ọmọ ṣe dáadáa pẹ̀lú mi. tọ́ Ọlọ́run ṣeun pẹ̀lú pé ẹ̀wọ̀n ṣiṣẹ́ tà láti ìjọ yìí òkìkí ò tí ì yọ star ò tí ì dé kí ni ká tó yẹ ká tó máa tẹ pẹ̀lẹ́ mọ́ tẹ́lẹ̀ pé àyè kí n dúró jẹ́ ń ṣe mọ́. ìdí tí ó jẹ́ kí n tún máa continue ni pé because láwọn táìmù kan ó ti gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lọ́wọ́ mi ó gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo ń ṣe lọ́wọ́ mi so àmọ́ ńgbà tí ó yá ayé ti mọ̀ wá mọ̀ kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe so gbogbo condition tó bá dé bá wa ń bẹ̀ ó dé bá wọn kan náà mo fi sílẹ̀ wọ́n dẹ̀ wà òkè so àwọn náà rí mi bẹ́ẹ̀ náà bí mo ṣe wà kì í ṣe pé mo níṣẹ́ mi náà tó jẹ́ṣẹ́ kan tó mò ń ṣe dandan tó jẹ́ full entertainment náà ni mo wà so that is all. ọ̀dà ṣé ẹ̀sìn gbàgbọ́ wípé lọ́jọ́ kan ẹ̀yin náà ti máa di star. mo nígbàgbọ́ o aláì mo nígbàgbọ́ because ibi tí Ọlọ́run tiẹ̀ tó ń gbé wa dé for now alhamdulilayi àwa a tún mọ̀ pé ó láwọn kan tí a jọ bẹ̀rẹ̀ tí wọn ò sí ní orúkọ tára wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé full entertainment mo wà mo máa ń mo wà pẹ̀lú àwọn olórin mo tún ní àwọn olórin dáadáa Pasuma o Saheed Òṣùpá o Tai Currency o Three Leather Obesere kódà just said mo yìí ní ìfẹ́ kan níwájú báyìí tí mo fẹ́ ṣe pẹ̀lú Abbas Akande Obesere ọmọ Arapala agbọ̀dọ̀ tó tún káàkiri mídíà for now káwọn ìwé àwọn ilé ìdájí sí síwájú. Ọlọ́run gbàdúrà gbogbo wa nísìnyí báyìí movie industry tí ó ti yàtọ̀ gan báyìí àwọn wo lẹ̀ ń wò pé ó wù yín kẹ́ bá ṣiṣẹ́ papọ̀ ní industry báyìí. Alhamdulilayi rabbil alamin adúgbò fọlọ́run o nínú àwọn pẹ́tà rí dá o ní pé àwọn tó wù mí tí Ọlọ́run bá sì tún kádàrá pẹ̀lú àwọn bọ́jẹ̀tì tó sì tún wọ́n jẹ́ àwọn nǹkan tó tuntun wà wájú mi tèmi gan fúnra mi tí mo tún wà ní charge for now tó sì máa mílẹ̀ títí. so ó wù mí kí n ṣiṣẹ́ pẹ̀lú Kúnlé Afọ́d ó wù mí kí n ṣiṣẹ́ pẹ̀lú Ibrahim Chatta torí àwọn ògo yẹn ògo tí ò láfiwé ni bí àwọn àti Tóyìn Àbẹ̀ní Agbọ́n so àwọn ògo yẹn àwọn ògo tó jẹ́ pé ó certain ni so wọn ò lọlẹ̀ wọn ò lókè Ọlọ́run bá ń gbé wọn ga according to their work. wọ́n sì tún wà relevant sí industry láti gbà yẹn bí Chatta industry ṣe fọ́ wọn ò fọ́ àwọn gan so Ọlọ́run sì ń kádà pé à ń rí wọn ọlá wọn sì tún lékún so alhamdulilayi so irú àwọn yẹn tí ẹ máa bá wọn dòwò pọ̀ ìyẹn gan ní regret. káṣí wa sọ wípé bóyá Fẹ́mi Adébáyọ̀ àbí Ọdúnládé Adékọ́lá Nǹkan Akíndélé Tóyìn Àmọ́kù Ajéyẹmí Kúnlé Afọláyan wọ́n ṣe wàá fẹ́ ṣiṣẹ́ irú olẹ́rù bí wọ́n lè fún yín tó pé ó lè change life yín náà ó lè yíká yín náà di celeb irú rẹ̀ mọ̀ pé gbúdù sí dáadáa.
rò tí wọ́n sábà máa ń pè mí sí tó pọ̀ jù nígbà náà tó ń bá lọ sí location ní tout kí wọ́n fi mí sí àwọn ọmọ ta. a jẹ́ wípé irú àwọn tó ń ṣiṣẹ́ yẹn jù náà ni ìtẹ̀lẹ̀. Bí kókó bí àwọn tẹ̀lẹ̀ bí àwọn kẹfì kédùbà bí àwọn dọ̀ríṣà àti ẹ̀jọ̀ wà gan àjọwà gan. ìtẹ̀lẹ̀ náà tó bá ṣiṣẹ́ nígbà yìí tẹ̀pẹ́ aláyèsí tó ń gbà kó pè yìí owó yìí sì wà nínú àwọn tẹ́tí wọ́n ń ṣe. aláyèsí wà ó sì wà mọ́ irú pé bí tout yẹn bí jagunjagun bí àwọn ẹ̀ṣọ́ lábúlé so gbogbo àwọn nǹkan yẹn wọ́n máa kódà mo máa ń fẹ́ àfọ́ ìdè ẹ̀bọ tí mi mọ nǹkan tó yẹ pé tíbi tó máa jókòó sí wákàn mọ́ máa pọ́ǹtì pé nǹkan tó máa dé akíndóde pé kí ni iṣẹ́ bí ọmọ olè bí iṣẹ́ táwọ̀tù bí iṣẹ́ fọ́gbò mọ́lẹ̀ làgò mọ́lẹ̀ gba street nàyàn nápa ṣe gánkan pé mo fẹ́ máa àfọ́ ìdè ẹ̀bọ síbẹ̀síbẹ̀ náà wọ́n á sọ pé nǹkan táwọn fẹ́ fi mi ṣe nìyẹn so mi ní choice that's why. so ẹ̀dẹ̀ wò pé tán bá fi ń fi wúrò yẹn tẹ́ bá ṣe àti bẹ́ẹ̀ ẹni bí fò pé ẹ̀yin náà lè di celeb. rúrò yẹn náà ń lò mí sí ìwọ̀nba ní mímọ̀ táyé mọ̀ mí tẹ́mọ́táyé fi mọ̀ mí so alhamdulilayi tẹ́ máa fi mí sí so I'll go ahead. dà ọ̀pẹ ní fọlọ́ mo ti mọ̀ yín ilẹ̀ ti ta díẹ̀ sí expert lè mí mọ̀ ìdí àwọn tí mo ti wá pè yín láàárọ̀ yìí pé expert mo fẹ́ wá ṣe interview fún yín o tẹ̀lé ni pé kí n máa bọ̀ nígbà tí mo dé àdúgbò yín yìí ó yàtọ̀ nǹkan ti change nígbà tó gbogbo tó wá wíbà yìí ti pẹ́ àwọn tó pé agbára ti ra ti pẹ́ òun náà fà á nígbà wọn bèèrè pé mo gbé expert ọ̀pọ̀lọpọ̀ pé expert kẹ̀ tí mo wá bóyá ló ti yẹ sọ tí mo wá describe báyìí wọ́n ṣe rí wọ́n ní ṣé àáfà bò ó expert tèmi mọ̀ láti ilẹ̀ èmi ò ṣe mọ̀ bóyá muslim náà àbí christian èmi ò ṣe mẹ̀sìn tí wọ́n belong sí àwọn mo tún wá dé dọ̀dọ̀ yín náà mo rí pé mosque kan wà ní bíbá yìí tí wọ́n ń tí ẹ̀ ń fẹ́ ẹ̀yin ẹni mosque yẹn. alhamdulilayi rabbil alamin wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam alhamdulilayi lẹ́kẹ̀sí. ìdí ọpẹ́ mi ni pé most nínú àwọn artist ẹgbẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ mi ìgò tí ẹ mọ̀ mí sí Yorùbá tọ́tọ́ sọ pé wọ́n sọ pé bí i muslim ni ọ̀pọ̀lọpọ̀ mi máa ń pè mí lọ́mọ Ìgbò because ìgbà yẹn dread wà lórí mi gbogbo nǹkan so ìjẹ́ àfà mo gbé pamọ́ láwọn ààyè kan látàrí wípé nǹkan tó wúyàn iṣẹ́ tíátà wù mí láti ṣe so gbogbo àwọn ẹ̀gbọ́n mi àwọn bàbá mi ìdílé àfà mo ti jáde ṣéwù ni gbogbo àwọn ẹ̀gbọ́n mi so àwọn àbúrò mi gan iṣẹ́ àfà ni wọ́n ṣe èmi nìkan ni ẹ rí i pé mo sọ nígbà tí mo sọ lọ́wọ́ pé kò sẹ́ni bọ́dì tó ṣe tíátà rí nínú family but àwọn ìyá wa àti dádì wa sọ gbà yẹn gbà tí wọ́n wò pé mo insist pé iṣẹ́ ẹ̀ máa ṣe wọ́n jẹ́ kó yẹ pé kò sí mo ti fẹ́ ṣiṣẹ́ ẹ̀ tó kí n bí sọ yìí pé ìlànà Islam ó hàn nínú nǹkan tí mo ń ṣe that's why mo fi rò pé mi wá ní disappoint wọn pàtó lọ́hún gbé àwa náà ga níwọ̀nba díẹ̀ so ìgbà tí mo ra ilé mi mo mú sure pé mo yọ ààyè mọ́ṣáláṣí àti mọ́dúrásà sílẹ̀ so ẹ ti mọ̀ pé ẹni tí ó bá jẹ́ olórí ìjọ so náà ni àwọn ọmọlẹ́yìn owó wọn á wò pé ẹni tó kọ́ mọ́ṣáláṣí báwo ló ṣe rí tó ní wọ́n fi dírẹ́ẹ̀dì sórí so àdọ́lá rẹ̀ ti ń dé so àti pé báyìí sìn púpọ̀ nínú àwọn àfáà míì gan tí ẹ̀ bá ti ń bímọ tí ẹ̀ ti ní foundation èèyàn ò ní gbà kí ọmọ èèyàn kó lò dá àfáà mi látàrí àwọn fake àfáà tó wà níta so ọ̀pọ̀lọpọ̀ míì wà ẹ̀ka wọn fojú wò pé bóyá táàtù ni bóyá ọmọ ta ni tó jẹ́ pé inú ilé tó ti jáde ìdílé àfáà ni so ìdílé àfáà mo ti jáde so ìdílé mùsùlùmí ni mí Saidi lórúkọ mi so tí wọ́n mọ̀ mí sí so ló sọ fún mi náà pé kí ni èmi náà lè ṣe ní industry tí mo bá ń rówó industry kí ni mo lè ṣe ẹ wo Ibrahim Chatta báyìí ó lọ kọ́ Chatta village ẹ wo Kúnlé Afọláyan àríyàn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà ẹ wo kí lórúkọ ẹ àwọn ìyá ẹ wọ́n dá school of performing acting sílẹ̀ bẹ́ẹ̀ ìbí kan decide lọ́kàn mi pé ó wù mí tó yẹ pé tí mo bá ra lẹ̀ tí mo ní mosque kódà mi tiẹ̀ mọ̀ àwọn ìjọba àdúgbò wọn kan support mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń kọ́ mọ́ṣáláṣí yẹn so mo dẹ̀ ń bẹ̀ lọ́n pé torí mọ́ṣáláṣí yẹn bá parí
to my taste gbogbo àwọn òṣèré orí ìtàgé mo fẹ́ pè wá bẹ̀ láti pé kí n fi sí mọ́ṣáláṣí náà kọ́nà bá gbà fún mi mo fẹ́ ní mọ́dúrásà kí n ní mọ́ṣáláṣí kí àwọn èèyàn mọ tàtàrà mi náà gba Islam kún tàtàrà mi mọ̀ sí tọ́lọ́hun so ó wù mí bẹ́ẹ̀. Báwo wá ni méjì ò ṣe ní àfẹ́tì ara wọn iṣẹ́ orí ìtàgé àti ìjẹ́ tó ń fẹ́ tẹ́ tó ń dáwọ́lé? Olóòtú nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ mo fi complete 5 years mo fi kúrò ní industry tí mo rò pé bóyá eléyìí tí mo bẹ̀rẹ̀ yẹn tí mo rò pé bóyá yóò affect eré orí ìtàgé àṣé ó dàbí ìgbà tí ẹ pé ó tún fẹ́ mú ògo tàn sí i tó jẹ́ pé mò ń wò pé kí n tó kírun fáwọn èèyàn kí n tó ẹ̀pù ìyàwó mi torí ìyàwó mi jẹ́ni tó lọ lékè ogun olórin Islam ìyàwó mi Seyida Mistura Ọmọbọ́láńlé Niyas òun gbẹ́gbẹ́ ṣokùnfà nǹkan tó tètè mú mi tètè establish nǹkan tí mo establish kó lè jẹ́ àǹfààní àti ìrọ̀rùn fún ìyàwó mi pé tó jẹ́ olórin Islam so tèmi náà wá jẹ́ Muslim tí mo dẹ̀ ti ní èmù láti ṣe nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo fẹ́ kí ìyàwó mi kó mọ wọ ẹnu ọlá Islam kémi náà wá tètè ìyàwó mi tẹ yóò jẹ́ ẹni tó tètè fà mí padà pé ó yá nǹkan tó ní èmù láti ṣe yẹn tètè ṣe kó lè jẹ́ àǹfààní fáwọn ọmọ wa so ó jẹ́ kí ó tètè mú mi lọ́kàn pé àwọn àfa àwọn yẹn wọ́n tí wọ́n fi ń ṣì wá lọ́nà ó pọ̀ níbo tó máa ní kí n máa sọ challenges tí mo ní lọ́dọ̀ àwọn àfa máa ti kúrò ní mi ní jẹ́ Muslim mọ́ máa ti lọ́mọ sáwó pé challenges tí mo ní bọ̀tì ọ̀rọ̀ yẹn òkú sò ní sí now a sì ń rí challenges ní orí àwọn àfa ṣe pé bá a ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wọn ò tiẹ̀ mọ̀ pa lọ́lọ́run wọn ò mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú wa wọn mọ̀ pé iṣẹ́ Ọlọ́run gan à ń ṣe lábẹ́nú torí tí mo bá wà ní location àwọn àfọ́ọ̀dù tó má kàrí pé mi ì sí lára dìmọ̀ òdìmọ̀ kí bóyá mo lọ kírun lálẹ́ tí mo máa wò pé bóyá àti ti close bí àwọn nǹkan tó lọ́run fún wa pé táwọn ṣé wà fi dá lọ́wọ́ òun náà là fi ń ṣègbìyànjú àmọ́ nígbà yẹn gbogbo wọn wò pé bóyá tọ́gì ni wa àmọ́ nísìnyí gbogbo ẹ wá rọ̀ mí lọ́rùn ẹ wà àsìkò tẹ wá ẹ báyìí sìn kò sáàyè fún mi rárá mo ní plan ẹni pé báyìí bẹ́ẹ̀ ló ṣe délẹ̀ kan làwọn èèyàn tó ti ń pè mí so because mo tún ṣiṣẹ́ pẹ̀lú àwọn hip hop artist ni o olórin Fuji ni o wọ́n gbé package fún mi wọ́n gbé kit fún mi wọ́n gbé directive fún mi mo event management mo tún ṣe so ó wá jẹ́ kí gbogbo ẹ̀ gan ìgbà yẹn gan láyé ìṣẹ̀ tó wọ́n mọ̀ mí sí tí mo rò pé bóyá iṣẹ́ pé bóyá mo dá mosque ilẹ̀ mo dá mọ́tò sílẹ̀ pé ó máa affect mi wà láìkó affect mi kan kò pa kan lára ìgbà yẹn lọ́kàn mi tún ṣẹ̀ balẹ̀ sí i so alhamdulilayi rabbil alamin. ọpẹ́ ní fọlọ́n. ìmọ̀ wọlé lè fún àwọn artist àbí àwọn ìmọ̀ wọlé fún àwọn artist tó jẹ́ wípé àwọn náà ṣọ́ngù táwọn náà ṣọ́ngù bẹ́ẹ̀ náà ti ń ṣọ́ngù láti di star láti di celeb kí náà mọ̀ tẹ́lẹ̀ fún wọn. olóòtú àmọ̀ràn tí mo lè fún àwọn tí àwọn náà ń bọ̀ bíi tèmi táwọn náà ti wà into artist láti ilẹ̀ wa ni pé iṣẹ́ artist ẹ má jẹ́ ká rí lẹ́tù tó bá ti padà wọ́n ti jẹ́ máyé nìyẹn ìsìn gangan làwọn tó jẹ́ pé wọn ò jìyà iṣẹ́ tíátà ni wọ́n jèrè iṣẹ́ tíátà bó làwọn tó wà ní iṣẹ́ tíátà wà tíátà rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mi á kàrẹ̀ kún pé mi lè ṣe lé ẹ má jẹ́ ká rí lẹ́tù jẹ́ ká put more effort níbo báyé bá ṣe ń yí ká bá wọn yí sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ok olóòtú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí kan tó kọ́ wọn ṣe orí ìtàgé lẹ́yìn pé kí wọ́n pé aká pàfọ́ọ̀mù níwájú àwọn olórin àmọ́ nìsín olórin tí ń ṣiṣẹ́ pẹ̀lú onítíátà ti ń ṣiṣẹ́ pẹ̀lú olórin azúmínà kẹfẹ́ pé Saheed Òṣùpá báyìí sìn tẹ́ bá sọ fún mi tí mi kì í ṣe mẹ́níjà rẹ̀ tí mi ṣe mo ní access àti sọ pé ẹ ló bàbá ẹnìkan náà nídìí yìí ẹ dákun sáà tí mo ṣe lura bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ó ti wọnú ara wọn. from there tẹ́ máa pè Saheed Òṣùpá wọ́n lè pè mí ní MC. bẹ́ẹ̀ni ìbẹ̀ náà owó wọlé láti bẹ̀. so nǹkan tó mú àwọn náà dáàbí fi sílẹ̀ ni pé into that acting onú làwọn èèyàn gbà mọ̀ wá acting yẹn ló fún wa ní face tá a bá dé show àwọn olóyìn Fuji yẹn àbódí hip hop yẹn owó tó ṣe fíìmù yẹn ni owó tá a ti mọ̀ gbà ní acting line wọ́n ti fún wa ní live show so báwo ni àwọn tó ń bọ̀ lẹ́yìn náà wọ́n fẹ́ ṣe débi pé táwọn náà ti máa gba birthday skit wọ́n ti máa gba naming ceremony burial and others
tí yẹ pé àwọn náà ti mọ gbà rí nǹkan fi sẹ́nu so that is all ìmọ̀dé mo fún wọn ni pé kí wọ́n jẹ́ ká put more effort wọ́n jẹ́ ká relate wàláì èmi náà mọ̀ kí mo lè débi tí mo dé bí mi ò ṣe tí ì di nǹkan kan tí mo sì ń gbàdúrà fún ọlọ́run pé kọ́lọ́run tó jẹ́ kí n di ògo ńlá because nínú iṣẹ́ yẹn náà ló di pé à ń sọ̀rọ̀ lórí rédíò nínú iṣẹ́ yẹn ló di pé à ń sẹ́mc nínú iṣẹ́ yẹn ló di pé à ń produce aṣọ à ń ṣe oríṣiríṣi nǹkan so ó tún mú ìjẹ́ àfáà gan ó tún mú níyì lójú àwọn èèyàn wípé kò sí ẹ̀dá kankan tí ẹ lérò pé so délé yìí inú mi dùn gan so ó jẹ́ kí n tàṣíkò sọ gbogbo àwọn òṣèré orí ìtàgé tí wọ́n tún ń bọ̀ lẹ́yìn ẹ má jẹ́ ká sá kúrò nídìí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ míì ti torí ìṣòro tàbí nǹkan tí wọ́n ti ná tí wọ́n rò pé kò lè wọlé mọ́ wọ́n fi sílẹ̀ so wọ́n kàn lùsì ọlọ́run jẹ́ ká lùsì. padà ẹ bá ṣàdúrà fún gbogbo òṣèré ìkàtà pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ ti dé end ìgbà nípa fáwọn ọmọ nàìjíríà àwọn èèyàn wa bí kí wọ́n máa wo ìkànnì wa kí wọ́n like kí wọ́n subscribe kí wọ́n dẹ̀ comment. lágbára ọlọ́run wa ọba àlekèọlá mo gbàdúrà fún ìkànnì tí wọ́n wá gba ohùn mi lẹ́yìn pé ìkànnì náà kò ní rẹ̀yìn láéláé iwájú ni ó máa lọ so mo bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi olólùfẹ́ Expert Entertainment gbogbo ẹ̀yin tẹ́ ń gbé wa tẹ́ ń rí wa tínú yín ń dùn ọlọ́run máa bá mi dùn yín nínú gbogbo ẹ̀yin òṣèré tó kù náà ọlọ́run bá mi ṣe dáadáa fún un lórí àwọn bàbá wa àwọn tẹ́ sì wà láyé àwọn tẹ́ ti kú ọlọ́run bá forí jẹun àwọn tẹ́ sì wà láyé tí wọ́n ń ṣe fíìmù ni tí wọ́n ń kọrin ni tí wọ́n kódà tó mẹ́rin tí ń jó tó mẹ́rin tó kàn ń lùlù lásán iṣẹ́ níṣẹ́ ń jẹ́ kò ṣiṣẹ́ tí ò jáwó nínú entertainment kódà àwọn tí wọ́n ń pàkà aṣọ fún wa wọ́n ń gbowó costumier that's good àwọn tí wọ́n ń gbowó wa sandman wọ́n ń gbowó makeup artist wọ́n ń gbowó hairdresser wọ́n ń gbowó so ìdílé yìí ọlọ́run bàbá àdékẹ́ọ́lá ló mọ fi iṣẹ́ yíyàn èèyàn mọ́ṣẹ́ kan téèyàn ṣe tó máa gbé yàn so ọlọ́run bàbá àdékẹ́ọ́lá iṣẹ́ dájú tó mú wa sẹ́wọ̀n ọlọ́run jẹ́ ká ṣe o jẹ́ ká tó bọ̀ múra ọlọ́run bàbá àdékẹ́ọ́lá yóò ṣe àánú ẹni kọ̀ọ̀kan ọlá ìyá ńlá Muhammad wala la hawla wala quwwata illa billahi al-ali azim. ẹni kò mọ subscribe kí wọ́n dẹ̀ mọ kí wọ́n mọ like ẹ̀ kí wọ́n dẹ̀ mọ tẹ̀ sójú Yorùbá TV Yorùbá Yàtọ̀ TV. Yorùbá Yàtọ̀ TV ẹ mọ bá wa tẹ̀ sí ẹ mọ bá wa share ẹ mọ bá wa subscribe síbẹ̀ ẹ tún mọ bá mi wo Expert Entertainment náà ní TikTok ẹ mọ bá mi share ẹ mọ bá mi follow ẹ Yorùbá TV Yorùbá Yàtọ̀ TV Yorùbá Yàtọ̀ TV Yorùbá Yàtọ̀ TV ẹ máa wo ẹ mọ share ẹ mọ subscribe sí YouTube ẹ ọlọ́ọ̀bá ọba àdékẹ́ọ́lá Facebook náà ẹ bá mi share TikTok ẹ mọ share TikTok ẹ mọ share Facebook ẹ mọ share ẹ mọ tẹ love ẹ mọ tẹ like ẹ bá mi share ẹ bá mi share kó dé tó yẹ kó dé. Thank you so much.